Ẹ káalẹ́ àsìkò àtòrọ̀ ìròyìn Jake Jado rèé láti ìkànnì KAFTAN television Yorùbá. Ogunleke Samuel Olúbáyọ̀ ni oníròyìn yín lálẹ́ yìí. Àjọ tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn lórílẹ̀‐èdè Nàìjíríà NCDC ti kéde pé èèyàn 2,749 749 mìíràn ti kún iye àwọn tó ti ní àrùn COVID-19 ní orílẹ̀‐èdè Nàìjíríà. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Enugu lọ́jọ́ Ìṣẹ́gun náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ buwọ́lu àbádòfin ìṣúná owó ìpínlẹ̀ náà ti ọdún 2021 tí ó tó 1,198 bílíọ̀nù náírà èyí 169.8 bílíọ̀nù. Argentina lọ́jọ́ Ìṣẹ́gun ló ti bẹ̀rẹ̀ fífún àwọn ènìyàn náà ní abẹ́rẹ́ COVID-19 ti Sputnik V léyìí tí orílẹ̀-èdè Russia ṣe. Yorùbá ló làṣà, Yorùbá ló níṣe. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, àṣà àti ìṣe ọmọlúwàbí wa ló jẹ wá lógún. Torí bọ́kọ̀ ròkun bórọ̀ṣà yóò darí padà sébùté tẹnitẹni. Èkísà ń ta àtàn. Bẹ́ẹ̀ sì ni àjòkò ní dùndùndùn kó nílé ó mọ́ relé. Ọmọ tó gbàgbé ilé ó sàpò ìyàkọ́. Bẹ́ẹ̀ làwọn àgbà wí. Ìkànnì kan ń bọ̀ lórí afẹ́fẹ́ láìpẹ́ lórí DECODER STARTIMES. Bàbá perí akọni àfidàlálẹ̀ gàràgà. KAFTAN TV Yorùbá ni mò ń perí ẹ̀. Ìròyìn àsìkò láì fi gbá kan bọ̀ kan nínú. Àwòrán tó mọ́ gaara bí odò kírísítálì, àwọn ètò tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n, ìròyìn eré ìdárayá, orin àtijọ́ àtàwọn àjá àbálẹ̀ orin ìgbàlódé, eré oníṣe àti sinimá àgbéléwò lóríṣiríṣi, ìtàn ilẹ̀ Yorùbá àtàwọn akọni wa, àwọn ohun ìṣẹ̀ǹbáyé bí a ti ń ṣe nígbà ìwáṣẹ̀, ètò ẹlẹ́sìn gẹ̀sìn àtàwọn ọ̀rọ̀ tó ń lọ láwùjọ wa. Mélòó la fẹ́ kà lẹ́yìn adépèlé lórí ìkànnì KAFTAN TV Yorùbá. À ń pò ó pọ̀ lọ́wọ́lọ́wọ́ bó bá igi náà tán ọmọdé tàgbà ni ó bù láńbẹ́. Ó ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀. Ẹ kú ojú lọ́nà ẹ̀. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Owó ẹ̀bùn 150,000 dá ìjà sílẹ̀. Ìjà kan tó wáyé láàrin àwọn ọmọ ẹgbẹ́ méjì ní ìlú Èjìgbò tí ṣokùnfà ikú arákùnrin kan Habib Abifarin ti agboolé Òkè Dada ní ìlú Èjìgbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ Ìṣẹ́gun náà ni ó pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìjà yọ̀bẹ-yàdá láàrin àwọn ẹgbẹ́ méjì ní ìlú náà. Bákan náà ni ìròyìn fi yé ni pé ọ̀pọ̀ èèyàn ló farapa nínú ìjà ọ̀hún tó bẹ̀rẹ̀ ní ìrọ̀lẹ́ ọjọ́ Ajé ládùúgbò Orí Ẹrù láàrin àwọn ọmọ ẹgbẹ́ Lion Base Club ti agboolé Olúkọ́lá àti àwọn ti ìsàlẹ̀ Àgọ́jì Club. Ohun tí ìròyìn fi yé ni pé wọ́n yìnbọn pa Habib bíi ọwọ́ aago 7:15 àṣálẹ́ ọjọ́ Ajé nígbà tí ìjà náà bẹ́ sílẹ̀. Àwọn kan tí ọ̀rọ̀ náà ṣojú wọn gbé apá rẹ̀ jábọ́ nínú ìkọlù ọ̀hún. Ará àdúgbò kan náà eléyìí tí ó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ṣùgbọ́n tí kò fẹ́ kí wọ́n dá orúkọ rẹ̀ sọ pé ọkùnrin kan tí àwọn kò mọ orúkọ rẹ̀ náà tún kú lọ́jọ́ Ìṣẹ́gun lẹ́yìn tí àwọn agbófinró ti pẹ̀tù sí aáwọ̀ náà tán. Àmọ́ ṣá iléeṣẹ́ akọ̀ròyìn kò tí ì fìdí àwọn nǹkan míì múlẹ̀ lẹ́yìn èyí. Púpọ̀ àwọn ilé ìtajà ní Èjìgbò náà ni wọ́n sáré tìpa nítorí wàhálà náà tí wọ́n sì tún ti iléeṣẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ Èjìgbò náà pa kí àwọn òṣìṣẹ́ náà kí wọ́n bá lè padà sílé wọn láyọ̀. Ènìyàn 2,749 749 mìíràn náà ló tún ṣẹ̀ṣẹ̀ lùgbàdì àrùn COVID-19 ní orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn lórílẹ̀-èdè Nàìjíríà NCDC náà ni ó ti kéde pé èèyàn tí ó tó 749 mìíràn náà ni ó ti kún iye àwọn tó ti ní àrùn COVID-19 ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀. Pẹ̀lú iye àwọn èèyàn tuntun yìí ó ti pé 85,560 ìyún 85,560 èèyàn tó ti ní àrùn náà ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí. 2,749 ìyún 749 náà ló wà láwọn ìpínlẹ̀ 18 ní ìpínlẹ̀ Èkó náà ni àti ní àwọn èèyàn tí ó tó 19 ìpínlẹ̀ Plateau
ọ̀kànléláàádóje ìyún 131, ìpínlẹ̀ Kaduna 73 83, ìpínlẹ̀ Àbújá 64 ìyún 74, ìpínlẹ̀ Kwara 35 35, ìpínlẹ̀ Sokoto 26 ìyún 26, ìpínlẹ̀ Edo 18 18, ìpínlẹ̀ Kano 17, ìpínlẹ̀ Katsina 16, ìpínlẹ̀ Delta 11, ìpínlẹ̀ Nasarawa náà ni a ti rí 10, ìpínlẹ̀ Ondo 9, ní ìpínlẹ̀ Bauchi àwọn èèyàn 9, ní ìpínlẹ̀ Rivers 5, ní ìpínlẹ̀ Akwa Ibom láti rí èèyàn 3, nígbàtí ìpínlẹ̀ Jigawa, Ọ̀ṣun àti Èkìtì ní ẹyọ kọ̀ọ̀kan. Iye gbogbo àwọn ènìyàn tí ó ti ṣe alábàápàdé àrùn ọ̀hún látìgbà tó ti bẹ̀rẹ̀ náà ni ó jẹ́ 95,000 àti 5,500. Iye àwọn tí wọ́n ti dá sílẹ̀ pé kí wọ́n máa lọlé wọn láyọ̀ àti àlàáfíà náà ló jẹ́ 11,061 òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún-dín-mẹ́ta ìyún 71,937. Àwọn tí ó ti bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn ìyún tí ikú ti gbẹ̀mí wọn látàrí àrùn COVID-19 náà ni ó jẹ́ 1,000 àti 247 ìyún 1,267. Èyí ni ìlànà tuntun tí àjọ NIMC gbé jáde láti bá nọ́mbà NIN. Àjọ tó mójútó ètò ìdánimọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà NIMC náà ni ó tún ti fi àwọn ìlànà tuntun síta o lórí ètò ìforúkọsílẹ̀ fún gbígba nọ́mbà ìdánimọ̀ NIN ọ̀hún. Agbẹnusọ àjọ náà Káyọ̀dé Adégòkè kéde àwọn ìlànà tuntun yìí lọ́jọ́ Ìṣẹ́gun nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n pè ní ìlànà kíkọ́kọ́ fi orúkọ sílẹ̀ nínú àjọ NIMC kí ó tó di pé wọ́n gba nọ́mbà ìdánimọ̀. Ó sọ pé ìlànà tuntun náà jẹ́ ọ̀nà láti rí i pé ètò ìforúkọsílẹ̀ rọrùn fún àwọn òṣìṣẹ́ àjọ NIMC àti àwọn tó fẹ́ fi orúkọ sílẹ̀ bẹ̀rẹ̀ láti 30 oṣù kejìlá ọdún 2020. Ẹni tó bá fẹ́ gba nọ́mbà NIN gbọ́dọ̀ kọ́kọ́ lọ sí ọ́fíìsì àjọ NIMC tó bá súnmọ́ láàrin aago 9 òwúrọ̀ sí aago 1 ọ̀sán. Níbẹ̀ ni wọn ó ti gba àkọsílẹ̀ nípa rẹ̀ tí wọn ó sì fún un ní ọjọ́ tí yóò padà wá ṣe ìforúkọsílẹ̀ fún NIN ọ̀hún. Àjọ NIMC sọ pé nǹkan tí wọ́n bá béèrè nínú ìwé àkọsílẹ̀ náà nìkan ni kí àwọn ènìyàn kọ síbẹ̀. Ní kété tí èèyàn bá ti dé ọ́fíìsì ọ̀hún wọ́n fún ní nọ́mbà láti tò sí orí ìlà kí ó má bàa sí ìdàrúdàpọ̀ àti láti dáàbò bo àwọn ènìyàn lọ́wọ́ àrùn COVID-19. Bákan náà ni wọ́n tún sọ pé dandan ni wíwọ ìbòmú fún àwọn tó fẹ́ fi orúkọ sílẹ̀. Ẹgbẹ́ CAN ń béèrè fún ìdásílẹ̀ bíṣọ̀bù kátólíìkì tí wọ́n jí gbé. Ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi CAN ẹ̀ka ti ìpínlẹ̀ Imo náà ni wọ́n ti bẹ̀bẹ̀ fún ìdásílẹ̀ bíṣọ̀bù kátólíìkì ẹkùn Òwèrì ìyún Moses Chikwe lẹ́ni tí wọ́n jí gbé pẹ̀lú awakọ̀ rẹ̀ ní Òwèrì tí ó jẹ́ olúìlú ìpínlẹ̀ Imo. Nínú ọ̀rọ̀ tí alága ẹgbẹ́ CAN ní ìpínlẹ̀ náà Divine Hs fi léde lọ́jọ́ Ìṣẹ́gun ó bẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún. Divine lẹ́ni tó sọ pé ó jẹ́ ohun ìjayà fún àwọn nígbà tí wọ́n gbọ́ ìṣẹ̀lẹ̀ náà. Ó sọ pé àwọn ajínigbé ọ̀hún ti bà pẹpẹ Olúwa jẹ́. Ó ní ẹgbẹ́ CAN ń béèrè fún ìdásílẹ̀ Chikwe láì ní ìpalára àti láì san owó ìdásílẹ̀ kankan. Ó tẹ̀síwájú pé Right Reverend Chikwe láti ìgbà tí ó ti gba iṣẹ́ gẹ́gẹ́ bí bíṣọ̀bù ẹkùn Òwèrì náà ni ó ti ń ṣe iṣẹ́ ìríjú rẹ̀ pẹ̀lú inú kan àti ọkàn kan tí ó sì wá jẹ́ ohun ìyàlẹ́nu bí àwọn amòòkùnṣìkà ẹ̀dá náà ṣe lè jí irú ènìyàn lọ́rùn bẹ́ẹ̀ gbé láìrò ti àmì òróró. Kò ṣàìsọ pé àwọn gbàgbọ́ pé Olúwa Ọlọ́run alágbára yóò fi ààbò rẹ̀ bo bíṣọ̀bù auxiliary Òwèrì ọ̀hún tí yóò sì gba ìdásílẹ̀ láyọ̀ àti àlàáfíà.
ìpínlẹ̀ Ondo dúnkokò láti ju olórí ìjọ tó ṣe àìgbọràn sí òfin àìsùn ọdún sẹ́wọ̀n. Ìjọba ìpínlẹ̀ Ondo ló ti ṣe ìkìlọ̀ pé olórí ìjọ yòówù tó bá ru òfin àìsùn ọdún tuntun lẹ́yìn tí ìjọba ṣe látàrí àrùn COVID-19 yóò fi ẹ̀wọ̀n jura. Ìjọba ìpínlẹ̀ Ondo ló ti ṣe ìkìlọ̀ pé ilé ìjọsìn àti àwọn mọ́ṣáláṣí gbogbo kò gbọ́dọ̀ ṣe ìsìn kọjá agogo 10 alẹ́ látàrí òfin kónílé-ó-gbélé tí ó ṣe fún àwọn àkókò kan lẹ́yìn tí ó sọ pé èrèdí òfin náà ni láti dẹ́kun ìbúrẹ́kẹ́ àrùn COVID-19 lẹ́ẹ̀kejì ní ìpínlẹ̀ ọ̀hún. Nígbà tí ó ń fèsì, ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi CAN sọ pé àwọn kò gbọ́ pé ìjọba ṣe òfin tako àìsùn ọdún tuntun rárá. Alága CAN ní ìpínlẹ̀ Ondo Reverend John Ọládàpọ̀ sọ pé ìjọba kò bùn àwọn gbọ́ nípa ìgbésẹ̀ náà tí ó sì wá sọ fún gbogbo àwọn ilé ìjọsìn láti tẹ̀síwájú ní ṣíṣe ìsìn àìsùn ọdún ọ̀hún. Ẹ̀wẹ̀, ìjọba ìpínlẹ̀ Ondo nínú èsì rẹ̀ sí ọ̀rọ̀ alága CAN láti ẹnu alága ìgbìmọ̀ àwọn mínísítà káàkiri ti ìpínlẹ̀ Ondo ọ̀jọ̀gbọ́n Adéṣẹ́gun Fátúsì ké sí gbogbo ènìyàn ìpínlẹ̀ Ondo láti ṣe ọdún yìí pẹ̀lú ìkóra ẹni ní ìjánu àti láti sa ipá wọn ní ṣíṣọ́ra láti tẹ̀lé àṣẹ ẹnikẹ́ni lẹ́yìn tí yóò mú wọn tàpá sí òfin ìjọba lẹ́yìn tí ó sì lè kó wọn sínú ewu àrùn COVID-19 àti ìjìyà tó gbọ̀ngbọ́n pẹ̀lú owó ìtanràn gẹ́gẹ́ bí òfin àti àlàkalẹ̀ fún dídènà àìsàn COVID-19 ní ìpínlẹ̀ Ondo. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kí wọ́n tẹ̀lé ọ̀rọ̀ Bíbélì tó ní ìgbọràn sàn ju ẹbọ lọ nígbà tí ó kà láti inú ìwé Sámúẹ́lì kínní orí 15 ẹsẹ̀ 22. Tí a bá padà dé, níbi ẹ̀ka iná mọ̀nàmọ́ná ṣe sa ipa àwọn dójú àmì lọ́dún yìí, ó mú kí àdínkù dé bá àwọn ẹ̀rọ amúnáwá bí wọ́n ṣe ń paná tẹ́lẹ̀. Ẹ má yí kúrò níbẹ̀, à ń padà bọ̀. òkè Lati òró ń gbé ẹyẹkẹyẹ ní tẹnu bọlẹ̀ jẹun òkè téńté lóṣùmàrè ti ń ṣẹ̀sọ́ ibi gíga là ń bá kíkanjú ibi tó le là ń bọ́ ọmọkùnrin òkè Ìdànrè ilé àṣà tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìtàn ohun ìṣẹ̀ǹbáyé níbi tí a ti rí ojúbọ òòṣà omi àpáàrà ojú ẹsẹ̀ agbógun àfihàn owó àtijọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìrìn àjò sí òkè Ìdànrè jẹ́ 4,600 àtẹ̀gùn ǹjẹ́ ẹ tilẹ̀ mọ̀ pé Ìdànrè aládé ohun àtọ́sìn ni wọ́n jọ kúrò lókè Ìdànrè ìwọ̀nyí àtàwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tó yẹ kẹ́ ẹ mọ̀ iléeṣẹ́ KAFTAN TV Yorùbá ti ṣàkójọpọ̀ wọn pẹ̀lú ọdún Òrósùn fún ìwòran yín ó ń bọ̀ lórí ìkànnì KAFTAN TV Yorùbá nìkan Òrósùn Festival ẹ kú ojú lọ́nà ẹ̀. KAFTAN TV là wá ń wò KAFTAN TV kárí ayé KAFTAN TV là wá ń wò ṣe ti gbọ́. tó ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ ká máa wo KAFTAN television ibẹ̀ lẹ ti máa rójú lówó ọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ ń bí àwa la sọ wọn ò ní fẹ́ lómi ìṣe wa ire o. KAFTAN TV Yorùbá ẹ jẹ́ ká máa wò nígbà gbogbo èmi náà máa ń wò èmi náà kó jẹ o èmi náà láìkí ẹ. ẹ máa bá wa wo KAFTAN TV gbogbo ìgbà ẹ má gbé kúrò ń bẹ ibẹ̀ ní kẹ́ ẹ dúró pàṣẹ. ẹ̀yin aráalé ẹ máa wo KAFTAN TV o KAFTAN TV yóò ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀. KAFTAN TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà ẹ máa bá wa wò. KAFTAN TV is the best. kápolówó ọjà kájé ó búgbájẹ́ o KAFTAN TV là wá ń wò KAFTAN TV yìí kárí ayé KAFTAN TV là wá ń wò ṣe ti gbọ́. ẹ wo ẹ máa wo KAFTAN TV. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Ẹ káàbọ̀ padà ìròyìn jákèjádò ń tẹ̀síwájú ìròyìn lẹ́ka ọrọ̀ ajé. Nàìjíríà ń pèsè ìrẹsì tó dára ju àwọn orílẹ̀-èdè tó kù lọ. Gómìnà Kebbi iná ni ó sọ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Kebbi Abubakar Bagudu náà ló ti sọ pé orílẹ̀-èdè Nàìjíríà ń ta kàngbọ̀n pẹ̀lú àwọn orílẹ̀-èdè tó kù tí ó ń pèsè ìrẹsì àti pé orílẹ̀-èdè Nàìjíríà ti ń ṣe dáadáa lẹ́ka ìpèsè ìrẹsì láti nǹkan bíi ọdún díẹ̀ sẹ́yìn báyìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀,
orílẹ̀-èdè Nàìjíríà ń ta àwọn ìrẹsì eléyìí tí a ṣẹ̀ṣẹ̀ pèsè nígbà tí àwọn orílẹ̀-èdè tó ti ń pèsè ìrẹsì ṣáájú orílẹ̀-èdè Nàìjíríà ń ta àwọn ìrẹsì eléyìí tí wọ́n ti kó pamọ́ tẹ́lẹ̀. Orílẹ̀-èdè Nàìjíríà ti ń ṣe dáadáa lẹ́ka náà tí ó sì jẹ́ pé tí a bá wò dáadáa kò fẹ́ sí orílẹ̀-èdè tó yẹ kó máa ta ìrẹsì fún orílẹ̀-èdè Nàìjíríà mọ́. Ó ní àwọn orílẹ̀-èdè tí ó ti ń ṣáájú Nàìjíríà bẹ̀rẹ̀ òwò ìrẹsì náà ni wọ́n ń tà lówó pọ́kú léyìí tí ó sì jẹ́ pé ìrẹsì tí ọ̀pọ̀lọpọ̀ wọn ti kó pamọ́ náà ni wọ́n ń tà fún orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n tí ó jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà náà ni ó ń ta ìrẹsì tuntun. Bàgúdù sọ̀rọ̀ yìí lọ́jọ́ Ìṣẹ́gun fún àwọn oníròyìn. Bàgúdù fi kún ọ̀rọ̀ rẹ̀ pé òun ní ìgbàgbọ́ pé láìpẹ́ orílẹ̀-èdè Nàìjíríà yóò máa léwájú nínú àwọn orílẹ̀-èdè tí ó ń pèsè ìrẹsì nílẹ̀ adúláwọ̀. Kò ṣàìsọ pé pẹ̀lú ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ẹ̀ka ọrọ̀ ajé lábẹ́lé báǹkì àpapọ̀ ilé wa àti ẹ̀ka ojú ọjà ńlá capital market kò ní pẹ́ tí orílẹ̀-èdè Nàìjíríà yóò fi máa gbèrú sí i ní pípèsè ìrẹsì tí a ó sì lè téńté nílẹ̀ adúláwọ̀. Ẹ̀wẹ̀, ẹ̀ka iná mọ̀nàmọ́ná ṣe àkọọ́lẹ̀ ìdàgbàsókè ohun ìjákulẹ̀ lọ́dún 2020 níbi ẹ̀ka iná mọ̀nàmọ́ná ṣe sa ipá wọn dójú àmì lọ́dún yìí ó mú kí àdínkù dé bá bí àwọn ẹ̀rọ amúnáwá ṣe ń paná tẹ́lẹ̀. Síbẹ̀síbẹ̀ ẹ̀ka náà kojú ọ̀pọ̀lọpọ̀ ìṣòro léyìí tí ó jẹ́ kí àdánù ẹ̀ka náà tún gbẹnu sókè lọ́dún 2020. Ẹ̀rọ amúnáwá 5 péré náà ni ẹ̀ka náà pàdánù lọ́dún 2020 dípò 11 eléyìí tí wọ́n pàdánù lọ́dún 2019. Ìbẹ̀rẹ̀ ọdún ni ẹ̀ka náà ti pàdánù 2 léyìí tí ó ṣẹlẹ̀ nínú oṣù kínní tí oṣù mẹ́wàá tó tẹ̀lé sì dúró rè. Àdánù ẹ̀ka náà gbẹnu sókè sí okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bílíọ̀nù dín kan náírà ìyún 619 bílíọ̀nù náírà lọ́dún 2020 léyìí tí ó jẹ́ ìdá 7.2 7.2% dípò ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dín márùn-ún bílíọ̀nù náírà ti ọdún 2019 ìyún 571 bílíọ̀nù léyìí tí ó rí bẹ́ẹ̀ látàrí àìsí àwọn ohun amáyédẹrùn tó dúró re lẹ́ka náà. Ẹ̀wẹ̀, lẹ́ka ọrọ̀ ajé ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Enugu buwọ́lu àbádòfin ìṣúná ọdún 2021. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Enugu lọ́jọ́ Ìṣẹ́gun náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ buwọ́lu àbádòfin ìṣúná owó ìpínlẹ̀ náà ti ọdún 2021 tí ó tó okòódínláàádọ́sàn-lé-8 bílíọ̀nù náírà ìyún 169.8 bílíọ̀nù. Gẹ́gẹ́ bí news agency ṣe fi léde pé ìbuwọ́lù náà ló wáyé lẹ́yìn tí alága ètò ìṣúná ní ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún ọ̀gbẹ́ni Ezenta Ezeani jábọ̀ fún ilé tán tí ilé sì gba ààbọ̀ náà wọlé. Ezeani sọ pé àbá ètò ìṣúná náà ló kó gbogbo èròǹgbà àwọn aráàlú sínú tí ó sì ń pèsè fún gbogbo àwọn àfojúsùn àwọn ènìyàn ní ìpínlẹ̀ ọ̀hún. Ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé gómìnà Ifeanyi Ngwanyi ló ti gbé àbá ìṣúná síwájú ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún lọ́jọ́ 9 oṣù kejìlá léyìí tí àfojúsùn owó níná rẹ̀ tó 1,198 bílíọ̀nù náírà 169.8 bílíọ̀nù léyìí tí ó fi ìdá 13 ju àbá ìṣúná ọdún 2020 lọ. Gómìnà náà sọ pé àbá ìṣúná ọdún 2021 náà ló jẹ́ pé iṣẹ́ àkànṣe ló kó ìdá 60 léyìí tí owó rẹ̀ jẹ́ bílíọ̀nù lọ́nà 100 náírà 101.1 bílíọ̀nù náírà tí ó sì jẹ́ pé àwọn owó eléyìí tí wọ́n máa ná ìyún recurrent expenditure náà ni ó ṣe bẹ́ẹ̀ kó ìdá 40 tó kù. Gómìnà tún fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àbá ìṣúná náà ṣe àfojúsùn owó tí ó ń wọlé lábẹ́lé recurrent revenue tí ó tó 109 bílíọ̀nù náírà 110.08 bílíọ̀nù náírà nígbà tí iye owó eléyìí tí wọn yóò ná recurrent expenditure jẹ́ bílíọ̀nù 68.7 bílíọ̀nù. Ìròyìn ilẹ̀ òkèèrè. Ilé-ẹjọ́ sọ ọkùnrin kan sẹ́wọ̀n ọdún 3 lórílẹ̀‐èdè Egypt látàrí ìfipábánilòpọ̀.
ilé ẹjọ́ kan ní ilẹ̀ Egypt lọ́jọ́ ìṣẹ́gun náà ni ó ti sọ ọkùnrin kan tí ó jẹ́ ọmọ iléèwé tẹ́lẹ̀ sí ẹ̀wọ̀n ọdún 3 látàrí bí ó ṣe hùwà ẹlẹ́sìnmìrìn pẹ̀lú àwọn ọ̀dọ́mọdébìnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ léyìí tí ó sì gba orí ẹ̀rọ ayélujára kan. ilé ẹjọ́ tó ń gbọ́ ẹjọ́ àwọn tó ń fi ẹ̀rọ ayélujára jalè ló ti sọ Ahmed Bazenzaki sí ẹ̀wọ̀n ọdún 3 lẹ́yìn tí ilé ẹjọ́ ti ní ó jẹ̀bi ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn án pé ó ń fi àwòrán rádaràda ṣọwọ́ sí ọ̀kan lára àwọn ọmọbìnrin náà láìmọye ìgbà tí ó sì tún kàn sí èkejì léyìí tí kò bá ìfẹ́ ọmọbìnrin ọ̀hún mu. Zaki lẹ́ni tí ọjọ́ orí rẹ̀ wà láàrin 20 ọdún ni ó sì lè pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn. Zaki tí ó jẹ́ ọmọ iléèwé tó gbajúmọ̀ ní orílẹ̀-èdè Egypt àti American University ní Cairo tẹ́lẹ̀ náà ni wọ́n mú lọ́jọ́ 4 oṣù keje ọdún yìí tí ó sì jẹ́wọ́ pé lóòótọ́ lòun hu ìwà ìbàjẹ́ sí àwọn olùfẹ̀sùn 6 náà tí òun sì tún bà wọ́n ní orúkọ jẹ́. ilé ẹjọ́ tó ń gbọ́ ẹjọ́ àwọn ìwà ipá yóò gbé ìgbẹ́jọ́ rẹ̀ ní ọjọ́ 9 oṣù kínní lórí ẹ̀sùn pé ó fi ipá bá àwọn obìnrin 3 tí wọn kò tíì ní iye ọjọ́ lórí lò pọ̀ tí ó sì tún gbìyànjú láti bà wọ́n lórúkọ jẹ́. orílẹ̀-èdè Argentina bẹ̀rẹ̀ fífún àwọn ènìyàn rẹ̀ ní abẹ́rẹ́ COVID-19 láti ọwọ́ ilẹ̀ Russia. orílẹ̀-èdè Argentina lọ́jọ́ ìṣẹ́gun náà ni ó ti bẹ̀rẹ̀ fífún àwọn ènìyàn ilẹ̀ náà ní abẹ́rẹ́ COVID-19 ti Sputnik V lẹ́yìn tí orílẹ̀-èdè Russia ṣe. orílẹ̀-èdè Argentina yóò jẹ́ orílẹ̀-èdè àkọ́kọ́ tí yóò lo abẹ́rẹ́ náà lágbàáyé. mínísítà fún ètò ìlera ní ilẹ̀ ọ̀hún Guinness Gonzalez Garcia náà ni ó sọ pé fífún àwọn ènìyàn ní abẹ́rẹ́ náà ni wọ́n ń ṣe káàkiri ilẹ̀ ọ̀hún lẹ́yìn tí wọ́n ń fún àwọn òṣìṣẹ́ elétò ìlera ní àǹfààní láti kọ́kọ́ gba abẹ́rẹ́ náà. ó sọ̀rọ̀ yìí ní ilé ìwòsàn kan tí wọ́n pè ní Posadas tí ó wà ní Buenos Aires ní ibi tí oníṣègùn òyìnbó kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Flavia Liacono tí ó jẹ́ ẹni àkọ́kọ́ tó gba abẹ́rẹ́ náà. Argentina ló ti yẹ orílẹ̀-èdè 4 báyìí ní ẹkùn Latin America tí yóò ṣe ìpolongo abẹ́rẹ́ COVID-19 lẹ́yìn Mexico, Costa Rica àti Chile. Argentina tún ti kíwọ́ bọ ìwé àdéhùn láti gba abẹ́rẹ́ COVID-19 ti Oxford University àti AstraZeneca tí wọ́n sì tún ti ń gbé ìgbésẹ̀ láti gba abẹ́rẹ́ ti Pfizer-BioNTech eléyìí tí ó ṣe náà. COVID-19 ló ti gbẹ̀mí àwọn ènìyàn tó fẹ́ tó 43,000 ní orílẹ̀-èdè Argentina báyìí. síwájú sí i àwọn agbábọ́ọ̀lù 22 tí ó fi mọ́ àwọn òṣìṣẹ́ nínú ìdíje ilẹ̀ Gẹ̀ẹ́sì náà ni àyẹ̀wò ti fi hàn lọ́jọ́ ìṣẹ́gun pé wọ́n ti ní àrùn COVID-19. ẹ má yí kúrò níbẹ̀ à ń padà bọ̀. òkè Lati òró ń gbé ẹyẹkẹyẹ ní tẹnu bọlẹ̀ jẹun òkè téńté lóṣùmàrè ti ń ṣẹ̀sọ́ ibi gíga là ń bá kíkanjú ibi tó le là ń bọ́ ọmọkùnrin òkè Ìdànrè ilé àṣà tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìtàn ohun ìṣẹ̀ǹbáyé níbi tí a ti rí ojúbọ òòṣà omi àpáàrà ojú ẹsẹ̀ agbógun àfihàn owó àtijọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìrìn àjò sí òkè Ìdànrè jẹ́ 4,600 àtẹ̀gùn ǹjẹ́ ẹ tilẹ̀ mọ̀ pé Ìdànrè aládé ohun àtọ́sìn ni wọ́n jọ kúrò lókè Ìdànrè ìwọ̀nyí àtàwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tó yẹ kẹ́ ẹ mọ̀ iléeṣẹ́ KAFTAN TV Yorùbá ti ṣàkójọpọ̀ wọn pẹ̀lú ọdún Òrósùn fún ìwòran yín ó ń bọ̀ lórí ìkànnì KAFTAN TV Yorùbá nìkan Òrósùn Festival ẹ kú ojú lọ́nà ẹ̀. KAFTAN TV là wá ń wò KAFTAN TV kárí ayé KAFTAN TV là wá ń wò ṣé ti gbọ́. tó ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ ká máa wo KAFTAN television ibẹ̀ lẹ ti máa rójú lówó ọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ ń bí àwa la sọ wọn ò ní fẹ́ lómi ìṣe wa ire o. KAFTAN TV Yorùbá ẹ jẹ́ ká máa wò ó nígbà gbogbo èmi náà máa ń wò ó èmi náà kó jẹ o èmi náà láìkí ẹ. ẹ máa bá wa wo KAFTAN TV gbogbo ìgbà ẹ má gbé kúrò ń bẹ ibẹ̀ ní kẹ́ ẹ dúró pàṣẹ. ẹ̀yin aráalé ẹ máa wo KAFTAN TV o
KAFTAN TV yóò ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀. KAFTAN TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà ẹ máa bá wa wò. KAFTAN TV is the best. kápolówó ọjà kájé ó búgbájẹ́ o KAFTAN TV là wà ń wò. KAFTAN TV yìí kárí ayé. KAFTAN TV là wà ń wò ṣe ti gbọ́. ẹ wo ẹ máa wo KAFTAN TV. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ìròyìn jákèjádò fún ti alẹ́ òní kò ní jù báyìí lọ ǹjẹ́ títí alẹ́ ọ̀la tí a ó tún jọ máa pàdé Ogunleke Samuel Olúbáyọ̀ náà ni ó ń gbà yín nímọ̀ràn ìwé pé ká ṣe ọdún jẹ́jẹ́ ó dòrọ̀ o.